Jẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá TNT TV2 níbi tá a ti múròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún ọwọ́ ojú lò ní fọ́ etí tẹ fún bàwẹ̀ tí náà kò nídìí láṣẹ lọ́wọ́ Olódùmarè ìròyìn fún ti àsìkò yìí nínú làgbálẹ̀ gbọ́dọ̀ ẹ̀ta tó mọ aṣojú náà mọ́wòrán àti tí ìgbà ìtẹ̀jẹ́ olùfẹ́ wa ẹbẹ̀ ti mọ̀ pé ó kọ́ mi ẹ̀mọ̀fẹ́ Olódùmarè ó lè yípadà nígbà kankan kókó olóòrè ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ojoojúmọ́ ni ọ̀rọ̀ Natasha àti Akpabio ń fi ojoojúmọ́ rúgbó sí o. Akpabio sọ pé ìhùwàsí Natasha ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ká má fún obìnrin nípò tó mọ́yán lórí mọ́ lágbọn òṣèlú. Mo sì dúró lórí ẹsẹ̀ mi àti ìpinnu mi pé ẹgbẹ́ òṣèlú APC ni wọn yóò ṣekú. Buhari ló sọ èyí di mímọ̀. Olódùmarè máa pa wá ní ìpakúpa kó sì máa kó wa yọ kúrò níbi ewu gbogbo. Ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ló tún ti ṣe bẹ́ẹ̀ bẹ́ sọnù níbi ìjàmbá ọkọ̀ tó wáyé lópòpónà Àbújá sí Makurdi lénìí. Àwọn agbébọn náà tó ti ṣe ọṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn ní ìpínlẹ̀ Adamawa. Wọ́n ṣekú pa ẹnìkan wọ́n sì tún jí ẹlòmíràn gbé wọgbó lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti kéde ìrànwọ́ fún àwọn ọmọdébìnrin méjì tán jí gbé láti ìpínlẹ̀ Taraba wá sí ìpínlẹ̀ Nasarawa pé ẹni tó bá mọ mọ̀lẹ́bí wọn kó tètè fi ara hàn ká lè dá ọmọ náà padà síbi tán ti wá. Ọlọ́pàá kan rèé tó tún ṣe bẹ́ẹ̀ kú ikú òjijì látàrí bó ṣe ṣubú lulẹ̀ lásìkò tó ń jẹun lọ́wọ́ nílé oúnjẹ kan ní ìpínlẹ̀ Abia. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ojoojúmọ́ báyìí ni ọ̀rọ̀ Natasha àti Akpabio ń fi ojoojúmọ́ tó fi ń rúgbó sí i pẹ̀lú bí Akpabio tó ti ṣe sọ̀rọ̀ lórí bí Natasha Akpoti tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi bó ṣe gbé ẹjọ́ ọ̀rọ̀ àti àfikàn tó fi kan Akpabio lọ sí àjọ àgbáyé ti IPU. Níṣe ni Godwin Akpabio ló sọ̀rọ̀ lénìí lásìkò tí wọ́n ní ìjókòó ilé ìgbìmọ̀ àgbà ní Àbújá. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé ìwà tí Natasha wù yìí níṣe ló kàn mọ́ọ́mọ́ fẹ́ máa parọ́ láti fi dójú ti orílẹ̀-èdè Nàìjíríà kó sì máa fi kó ẹrẹ̀ bá orílẹ̀-èdè Nàìjíríà ní ìta gbangba. Ó ṣe ní àlàyé wípé ilé-ẹjọ́ ó ti ń dá sí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn tí Akpoti kò ní sùúrù rárá bí ti wù kó mọ kó tó gbé ẹjọ́ náà lọ sí ìta gbangba. Ó ní gbogbo ọ̀rọ̀ tó sì ń sọ níṣe ni ó jẹ́ àhesọ irọ́ lásán báńsà irọ́ lásán tí ń sọ káàkiri wípé níṣe ni òun fẹ́ jẹ dòdò òun nígbà tí Akpabio yóò tún máa bá àwọn ilé ìgbìmọ̀ asòfin tó kù ní gbólóhùn. Ó ṣe ní àlàyé pé mo mọ̀ pé ìwà tí Natasha Akpoti Nduaga èyí tó wù yìí ó kù díẹ̀ káàtó tó sì lè mú kí ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú kẹ́ má fi ojú tó dáa wo àwọn obìnrin láti fi wọ́n sípò òṣèlú lórí ìwà tí Natasha wù yìí. Ó tún ṣe àpẹẹrẹ ti ẹni tó jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́lẹ̀ èyún Kamala Harris àti ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà Joe Biden tí wọ́n jọ sọ níwọ̀n pé ó fi ẹ̀sùn kan Biden lórí pé náà fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú òun. Ó ní wọ́n jọ fi sùúrù ṣe ó ní gbogbo ẹ̀ fi ní ìyànjú torí wípé ọ̀rọ̀ tó jìnnà sóòótọ́ ó ní àfikàn àti àfisùn náà tó fi kan Biden ní ìgbà náà. Ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ ṣe rí pẹ̀lú tí Akpoti yìí tó sì ń fa rere orúkọ òun káàkiri pé òun fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú òun ni. Ó ní fún ìdí èyí òun mọ̀ pé wà tó wù ó kù díẹ̀ káàtó tó sì lè bẹ́ẹ̀ ìtẹ̀jú olóṣèlú lọ́kùnrin nínú láti fi àwọn obìnrin ságbọn òṣèlú tó tọ́ àti èyí tó yẹ. Ó ní òun sọ ọ́ di mímọ̀ báyìí pé ẹ dákun ẹ dábọ̀ ẹ má fi ti Natasha wà sáwọn obìnrin tó kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó nítorí wípé ó ní àwọn ọmọbìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń sì fẹ́ kí àwọn náà lámìlaka lágbọn òṣèlú. Ó ní fún ìdí èyí ẹ má ràn ro ti Natasha lára àwọn obìnrin tó kù. Ẹ gbọ́ fídíò náà níbi tí Akpabio fúnra rẹ̀ tó ti ṣe àlàyé ọ̀rọ̀. Mo sì dúró lórí ẹsẹ̀ mi àti ìpinnu mi pé ẹgbẹ́ òṣèlú APC òun ń ṣekú. Buhari ló sọ èyí di mímọ̀.
ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tí ń ṣe ààrẹ àná muhammadu buhari onáma ti ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́yìn tí ariwo ọ̀rọ̀ tí El-Rufai tó sọ jáde síta wípé ìgbésẹ̀ tó ń gbé láti fẹ́ ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ wọnú ẹgbẹ́ òṣèlú SDP kò sẹ̀yìn muhammadu buhari pé òun sọ fún ààrẹ àná náà kó tó di pé òun gbé àwọn ìgbésẹ̀ nílẹ̀ tó sì ní ààrẹ muhammadu buhari ó ní òun fẹ́ràn jù lágbọn òṣèlú tó sì máa ń fi ọ̀rọ̀ òun lọ ó ní fún ìdí èyí gbogbo ìgbésẹ̀ tó ń gbé ní ààrẹ àná muhammadu buhari ló mọ̀ sí ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé tó fi mọ́gbà tí mo fi wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ kaduna níṣe ni ó máa ń fi orúkọ àwọn tí wọ́n bá fẹ́ lò gẹ́gẹ́ bí kọmíṣánná ránṣẹ́ sí ààrẹ ní àbújá èyí ò nígbà tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ àná ní orílẹ̀-èdè nàìjíríà ó ní ààrẹ yóò yẹ̀wò finifini láti mọ̀ bóyá àwọn ènìyàn náà wọ́n tó gbangba sùn lọ́yẹ àbí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ sí ọ̀dọ̀ muhammadu buhari ó ní tó bá ti buwọ́lù ọ̀rọ̀ ti bù ṣe nígbà tí ààrẹ àná muhammadu buhari tí wàá mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ láti ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Garba Shehu ó mọ̀ sọ dímọ̀ wípé bóun ṣe wáyé o òun dúró gidigbi òun sì dúró kakaraka òun dúró gidigba lórí ẹsẹ̀ òun àti ìpinnu òun pé ẹgbẹ́ òṣèlú APC lòun yóò ṣekú torí pé òun ṣetán láti jọ̀wọ́ ara òun sílẹ̀ ju títàtẹ̀yìnwá lọ fún ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní ó ṣe alátìlẹ́yìn fún òun tó sì dúró tì òun tó fi lo sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari tún ṣe ní àlàyé pé òun lè sọ níta gbangba àti ibikíbi pé ẹgbẹ́ òṣèlú APC ó ní òun ṣe tó ń sì ṣetán láti fọn rere ẹgbẹ́ òun káàkiri ó tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC náà lórí àtìlẹ́yìn àtàdúró tìtàn ṣe fún un láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ ọ̀hún fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. kẹ́dùmarè kó máa kó wa yọ kúrò níbi ewu gbogbo ni ọ̀gọ̀rọ̀ ẹ̀mí lọ́mà tó ti ṣe bẹ́ẹ̀ bọ́ sọnù níbi ìjàmbá ọkọ̀ tó wáyé lópòpónà àbújá sí Makurdi lẹ́nìí ọkọ̀ agbérò tó jẹ́ ti Flight Transport Company ó ní wọ́n sọ díwọ̀ pé ó sáré àsápajúdé èyí tó sì mú kí ìjàmbá ọkọ̀ náà kó búrẹ́kẹ́ ju bó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ gẹ́gẹ́ bí fídíò tí ó ń jà rìnrìn lórí ayélujára èyí tára náà tá ṣe àfihàn rẹ̀ fún wa ibẹ̀ náà ti ṣe àfihàn ọkọ̀ ọ̀hún tó jẹ́ bọ́ọ̀sì tó ń bọ̀ láti àbújá ní ojú òpópónà àbújá sí Makurdi níbi tí ó ti sọ ìjánu rẹ̀ nù látàrí eré àsápajúdé èyí tí wọ́n sọ níwọ̀n wípé ọkọ̀ náà ń sá níṣe ni fídíò ń ṣe àfihàn ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n ti sùn gbalaja sílẹ̀ lẹ́ni tí kò sí ẹ̀mí lára wọn mọ́ nígbà tí àwọn ènìyàn tó wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lárakùnrin kan ti ń sọ nínú fídíò náà níbi tó ti ṣe àlàyé wípé òun ti nígbà tí ọkọ̀ náà tó sáré àṣájù kọjá ní ẹ̀gbẹ́ àwọn níṣe ni òun ti ń fọnrere pé ó yẹ kárakùnrin tí ń wọ ọkọ̀ yìí kó kíyèsára kó sì máa ṣe sùúrù onítòhún tiẹ̀ wá mọ̀ pé tí ó padà wá kẹ́yìn ọ̀rọ̀ náà rèé nígbà tí àwọn èèyàn ó sì tún máa sọ wọ́n sọ dúnà wípé ọkọ̀ ọ̀hún tó jẹ́ ti Flight Transport Company yìí ó tún ti ní ìjàmbá láàrin oṣù kan sẹ́yìn ní òpópónà márosẹ̀ ọ̀rẹ́ sí èkó ní ìpínlẹ̀ ondo nílò ìtàn ní àkọsílẹ̀ ènìyàn tí kò dín ní 30 òun ló jáde láyé ní àtàrà ọkọ̀ tó sáré àsápajúdé ọ̀hún nílò tí wọ́n sì ti ń fa rere iléeṣẹ́ tí wọ́n ní ọkọ̀ náà tá fi ọkọ̀ náà ṣe ọkọ̀ èrò wípé àwọn òṣìṣẹ́ wọ́n ti ń sáré àsápajúdé jù tó sì ń fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò ní orílẹ̀-èdè nàìjíríà á ṣàfihàn fídíò rẹ̀ lẹ́yìn náà tẹ́ fún ojú lóúnjẹ. iná tó ti ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn ní ìpínlẹ̀ Adamawa wọ́n ṣekú pa ẹnìkan wọ́n sì tún jí ẹlòmíràn gbé wọgbó lọ báyìí lábúlé tó pè ní Jábì ìjọba ìbílẹ̀ Mayo Bẹ̀wá ní Adamawa ní ìṣẹ̀lẹ̀ náà ní ó tún ti wáyé mọ́júmọ́ òní tí ń ṣe ọjọ́ 13 oṣù kẹta ọdún tí a wà yìí ní nǹkan bí dédé aago 2 òru ọ̀nà ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn agbébọn mọ̀sẹ̀yàwó ilé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní
Jódà èyí tí wọ́n pè ní ẹni ọdún mẹ́tàléní àádọ́ta tán ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ní ìtàn. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tá ṣe ní àlàyé pé nígbà tí wọ́n fi dé ilé ìwòsàn níṣe ni ó ti gba èkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra lẹ́yìn tí wọ́n ṣekú pa arákùnrin náà tán náà tó jí arákùnrin míì tó pe orúkọ tẹ̀ ní Yusufa Mijiyawa ẹni ọdún méjìdínní àádọ́ta wọ inú igbó kan èyí tí wọn kò mọ̀ báyìí títí di àkókò tá a fi kó ìròyìn jọ. Àwọn agbófinró àti ọlọ́dẹ ìbílẹ̀ tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo náà ni àwọn tí ń fọwọ́sowọ́pọ̀ láti ṣe àwárí àwọn ènìyàn náà kí wọ́n sì fi ojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti kéde ìrànwọ́ fún àwọn ọmọ méjì tán jí gbé láti Taraba wá sí ìpínlẹ̀ Nasarawa. Wọ́n ní ẹni tó bá mọ mọ̀lẹ́bí àwọn ọmọdébìnrin méjì kan èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n jí gbé láti ìpínlẹ̀ Taraba wá sí ìpínlẹ̀ Nasarawa báyìí kí wọ́n tètè fi ojú hàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn láti ṣe àwárí àwọn mọ̀lẹ́bí ọmọdébìnrin méjèèjì ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa SP Rahman Nasir ó ṣe àlàyé pé ọmọdébìnrin méjì Fatima Isa àti Halima Isa ó ní wọ́n ṣe àlàyé pé awakọ̀ kan táwọn ò mọ̀ rí òun ló jí àwọn gbé láti Jalingo tí ń ṣe ìpínlẹ̀ Taraba tó sì kó àwọn wá sí Mararaba tí ń ṣe ìpínlẹ̀ Nasarawa. Rahman Nasir ó ṣe àlàyé pé àwọn aláàánú Samaria kan táwà ní agbègbè tó pè ní Gwandara Mararaba ìjọba ìbílẹ̀ Karu ní ìpínlẹ̀ Nasarawa ọ̀hún ó ní wọ́n ní àwọn ọmọ náà tán lọ tán bọ̀ láì mọ ibi tán lọ àti ibi tán ti bọ̀ tí wọ́n sì bi wọ́n léèrè tí wọ́n lè sọ ohun kankan kó tó di wípé wọ́n kó wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìtòsí wọn èyí tó mú kí Rahman Nasir kó wa mọ̀ kéde wípé ẹni tó bá mọ àwọn ọmọ náà rí ẹ tètè kàn sáwọn mọ̀lẹ́bí wọn kẹ́ ẹ wá gbà wọ́n kalẹ̀ ká sì lè dá wọn padà lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Elédùmarè kò ní jẹ́ kí ọmọ wa sọnù bẹ́ẹ̀ làwa náà ò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ní gbogbo lílọ àti bíbọ̀ wa ní òkè pẹ́ẹ́. Ọlọ́pàá kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó tún ṣubú lulẹ̀ tó pàdé ikú rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì lásìkò tó ń jẹun lọ́wọ́ nílé oúnjẹ tó sì kú. Ní ìpínlẹ̀ Abia ó ní ìṣẹ̀lẹ̀ burúkú eléyìí ló ti ṣẹlẹ̀ ní Umuahia tí ń ṣe olúìlú ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú bá ti sọ dímọ̀ wípé Deputy Superintendent of Police ẹ̀ka ti Zone 9 headquarters ní Umuahia tí ń ṣe ìpínlẹ̀ Abia ó ní ọlọ́pàá ọ̀hún ló dédé ṣe bẹ́ẹ̀ gbólulẹ̀ lásìkò tó ń jẹun ní ilé oúnjẹ. Àlàyé tí wọ́n ṣe fáwọn oníròyìn ó ní wípé ọlọ́pàá ọ̀hún àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ni wọ́n jọ lọ ṣiṣẹ́ kan ní ìgboro tí wọ́n lọ ṣe iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ kan tó ń lọ lọ́wọ́. Wọ́n ní wọ́n darí bọ̀ náà ní káwọn yà sí ilé oúnjẹ kán jẹ kán mu kó tó di wípé wọ́n mọ̀ lọ sí ọ́fíìsì wọn nígbà tí wọ́n sì ń jẹ oúnjẹ náà lọ́wọ́. Náà ṣe ní àlàyé pé ọlọ́pàá ọ̀hún tí wọ́n fi orúkọ rẹ̀ léde lásìkò tá a fi kó ìròyìn jọ òní ó ń ṣe bẹ́ẹ̀ ṣe tí ò bá ara mu tó sì ń kíyèsí ṣùgbọ́n ká tó ṣẹ́jú pẹ́ níṣe ló ti ṣe bẹ́ẹ̀ gbólulẹ̀. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn táwọn ọlọ́pàá police clinic ètò wà ní òpópónà Bẹ́ndẹ̀ ní ìlú Umuahia yìí tí ń ṣe ìpínlẹ̀ Abia ṣùgbọ́n tán ni àwọn kò bá òṣìṣẹ́ kankan ní ilé ìwòsàn náà. Wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ti FMC ìyóhùn Federal Medical Center ti ìpínlẹ̀ Abia níbẹ̀ tí wọ́n sì ṣe ní àlàyé pé ní kété tán débẹ̀ ó ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó tó ń jẹ́ dókítà tán wà lẹ́nu iṣẹ́ ọ̀hún náà ti kéde wípé arákùnrin tẹ́ gbé wá yìí òkú lẹ́lẹ́jà ń tà ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé torí pàṣẹ ògbọ́n ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rìn òwò ọjà ṣáájú kí ó tó dé ilé ìwòsàn yìí. Ohun tó ṣokùnfà ikú rẹ̀ gan ó ní wọn kò tíì sọ ní pàtó ṣùgbọ́n tá a ṣe ní àlàyé wípé àwọn jọ jáde àwọn sì jọ bọ̀ padà láti ibi tí wọ́n ti lọ ṣe ìwádìí ni kó tó di wípé ó ṣe bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ tó sì dágbére fáyé. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíọ́niyàn wípé ẹ̀ṣọ́ ọlọ́kẹ́ ìṣẹ̀yìn tẹ́ bá wa jẹ́ kó àìbínú títí dìgbà táàtò padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. Ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ mo kí wa pé a kú àtúrọ̀. It's also important for the public to know that whatever decision we arrive at here is unanimous. And I recall the last decision we took, and which concerned one of our sisters here,
the distinguished Senator Natasha Ogbochu-Uduaghan. I'm also aware that when she left the chambers, she went to Brekete Radio, and she went to Arise Television, and she distorted the facts. I'm aware further that she has now externalized the matter by attempting to embarrass the Federal Republic of Nigeria by going to give a narrative at the IPU UN event, totally different from what occurred in the Senate. But I want to thank our Right Honorable Member Kafilat, right? That's her name. Kafilat Okwara, who had to give a press conference in New York to caution the international press not to vilify Nigeria, but to note that the facts presented by her were totally out of tune with what occurred in the Nigerian parliament, and that we have our own internal mechanisms of resolving issues in Nigeria. And outside this parliament, we also have the judiciary, which she's even standing before the judiciary. So I don't know why even here, she has brought a petition, and she has not allowed us to even look into it. She went to court, and then she has not allowed the court to look into it. She has gone to the international community, and she may not even allow the international community to look into it. She may decide to run to I don't know where. I don't want to be misquoted, but the reality is that we remain resolute. We are law-abiding. We operate through the rules of the Senate, which is an extension of the powers and privileges given to us by the ground norm, the Constitution of the Federal Republic of Nigeria. We still are open to making sure that we remain in peace, and we left room for her to recognize that what she's doing may even frighten a lot of men in future from even appointing or selecting female deputy governors. You can imagine if somebody like Kamala, the immediate past Vice President of the United States, were to go on CNN to say that Biden, the president, sexually assaulted her by shaking her hand or by holding her hand to show her the office of the president, then automatically it means that nobody will pick another woman as vice president. But I have 4 daughters, so I want to plead with politicians, still give my 4 children a chance. Do not take the action of one person and punish others. My religion and the Bible are forbidden that the sins of the father will no longer be visited on the children. So please, we still have so confidence in our female folk. In this 10th assembly of the Senate, we have only 4 women, and the 4 of them are all committee chairmen, intentionally, in order to give a voice to women in the parliament. So I thank you for this vote of confidence. I will not take it for granted, and I also have confidence in you and your ability to continue to contribute your quota towards nation building. Let's remain focused on why we are here. These things are distractions and diversionary. May God Almighty bless all of you. May God, using this Ramadan and Lent period, endow you with more wisdom, protect you, protect your families, and then bring more prosperity to our nation through Asiwaju Bola Ahmed Tinubu. Can we say amen? I thank you. Hence, the Senate